mi ó mà lágbára o. At last ọ̀rọ̀ bàbá rọ́pò wọ́n ní wọn ò tí ì rí o, but wọ́n ní at last ibi tí wọ́n ti ń àpérò ní ààfin. Wọ́n ní gbogbo ààfin yẹn pé in fact pé ó ti dàrú, ká má sọ pé kò ì dàrú. Wọ́n ní gbogbo fámílì bàbá rọ́pò, gbogbo fámílì Ògúnwùsì àtàwọn ọ̀rẹ́ àtàwọn ojúlùmọ̀ pé gbogbo wọ́n retí pé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ti ẹ̀ gbọ́ ńpa ẹ̀, àwọn tó mú wọn ti àárí wọn ò pé wọn ò ṣe kan pé k'Ọlọ́run má jẹ́ kí wọ́n lọ ṣe nǹkan kan fún bàbá yẹn. Wọ́n nígbà tí wọ́n ti arrest àwọn kan, wọ́n arrest alàgbà, wọ́n ní alàgbà méjì ní ààfin àti Ashley pé nítorí pé wọ́n ní alàgbà yẹn pé ṣe lórí aṣọ tí ẹnìkan nínú àwọn alàgbà tó ń fún Ashley ní aṣọ yẹn nílé Ashley. Wọ́n ní Ashley ní mansion kan níbẹ̀ ní Ifẹ̀ yẹn. Ẹni yẹn sọ pé òun rí aṣọ bàbá rọ́pò tó wọ̀ jáde. Wọ́n ló wọ aṣọ yẹn jáde pé nígbà tí wọ́n dẹ̀ wá rí aṣọ, wọ́n ní aṣọ yìí jọ aṣọ. Ó rí aṣọ yẹn tó ń hand over fún Ashley, ìyẹn ìkan nínú àwọn alàgbà yẹn, nínú àwọn alàgbà tó wà láàfin. Wọ́n ló hand over aṣọ yẹn fún Ashley. Wọ́n ní mansion Ashley ni wọ́n ti rí aṣọ yẹn. Wọ́n bá hand over fún Ashley. Bí alàgbà àwọn méjì náà ni wọ́n rí Ashley àti alàgbà méjì ní mansion Ashley. Wọ́n ní aṣọ yẹn pé nìkan nínú wọn wá rí aṣọ gbà. Wọ́n lọ sọ fún kábíyèsí pé aṣọ bàbá rọ́pò kóun rí ní ọwọ́ àwọn Ashley àti alàgbà yẹn o, pé aṣọ bàbá rọ́pò ni wọ́n yẹn lọ ta kábíyèsí lólobó. Wọ́n wá pe Ashley ń gbọ́ aṣọ tán ní alàgbà lágbájá báyìí hand over fún ẹ. Òun dà wọ́n ní láyé pé wọn ra aṣọ yẹn, pé wọn kò sáṣọ kankan. Bí àwọn alàgbà méjì yẹn gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n náà alàgbà méjì yẹn bọ́n ṣe lọ bá wọn ni. Wọ́n pè wọ́n pé aṣọ tí ó wà lọ, wọ́n á rí aṣọ yẹn. At the end of the day, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda rábàràbà wọn. Wọ́n ní alàgbà ìkànnù wọn pé tán máa sọ A, ó máa sọ D, ó máa sọ C, pé gbogbo ọ̀rọ̀ tó bá tà sí kò rí ọ̀rọ̀ gidi sọ. Wọ́n nígbà tí kábíyèsí wá sọ pé Ògúnjayé lòun máa rán sí gbogbo yín. Nígbà tó Ògúnjayé, wọ́n ní kábíyèsí wá lọ sí ọ̀dọ̀ Ògúnjayé Shrine. Wọ́n bá fẹjọ́ sùn pé báyìí. Wọ́n ní kí náà gbọ́ pé Ògúnjayé máa strike ní wéètì immediate first. Wọ́n ní ṣe ni ìkànnù àwọn alàgbà yẹn wá sọ pé bẹ́ẹ̀ ni pàṣọ náà rèé. Wọ́n bá ní aṣọ parọ́pò tó wọ̀ jáde pàṣọ náà ni níbo ni parọ́pò wà. Torí ẹ̀ ni wọ́n ṣe kọ́kọ́ wá fi ọlọ́pàá gbé wọn láwọn DSS. Wọ́n ti gbé Ashley àti àwọn alàgbà méjì yẹn wọ́n ti gbé lọ sí ilé ọlọ́pàá. Wọ́n lé at the end of the day pé wọ́n ì tí mọ ibi tí kábíyèsí wà, ibi tí parọ́pò wà, pé aṣọ yẹn náà yóò bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo investigation. Wọ́n níbi tí wọ́n ti ṣe investigation wá àwọn people yẹn ṣe wá pè àwọn tó kidnap bàbá rọ́pò. Wọ́n lẹ́nìkan kan pé kábíyèsí pẹ̀lú strange number. Ó seize number yẹn pé kò jẹ́ kán mọ ibi tí fóònù yẹn. Ó seize ẹ̀, wọn ò jẹ́ kán rí ojú fóònù yẹn. Wọ́n ní seize number yẹn bí ó ń tọ̀ ṣe wá ní wọ́n ní kábíyèsí, wọ́n ní tẹ́ bá fẹ́ ẹ̀mí bàbá yẹn kí ẹ̀yà tètè mú 200 million. Ọmọ wa kan fi gba bàbá yẹn pé wọ́n fún wọn ní 4 hours. Wọ́n ní bí gbogbo àwọn tó péjọ sí ààfin tó ń pariwo 4 hours pé ṣùgbọ́n tó bá pẹ́ ju 4 hours pé wọ́n á pa bàbá yẹn. Wọ́n á dẹ̀ make sure pé àwọn gbowó yẹn pé kíákíá pé kán wá fi 200 million yẹn wọ́n á fi pàdé wọn ní ibi báyìí gẹ́gẹ́ bọ́n ṣe sọ.
bí a ṣe gbọ́. Wọ́n ní meanwhile wọ́n náà ti ṣe gbogbo investigation lóríṣiríṣi bí wọ́n ti lọ sọ fún gbogbo àwọn òrìṣà wọn kán lọ bá wọn mú bàbá padà níbikíbi tí bàbá bá wà. Owó tán ní kán san kán má lè san owó yẹn pé wọn ò ní san owó yẹn pé ṣùgbọ́n kán lọ deal pẹ̀lú wọn níbi tán wà. Wọ́n lè release Bárọ́pò. Wọ́n ní kó mú 200 million. Òun náà fẹ́ fi kán wá fi mú bàbá. Wọ́n ní ó sọ̀rọ̀ yẹn rábaraba. Wọ́n ní báwọn people yẹn ṣe wá pa fóònù nìyẹn. Meanwhile Ashley àti àwọn alàgbà tó ń rí aṣọ Bárọ́pò lọ́wọ́ Ashley àti bàbá pé wọ́n wà ní detention ní nǹkan tá a gbọ́. Nǹkan tá a gbọ́ tá a ṣe gbọ́ nìyẹn pé ṣùgbọ́n wọ́n ti dúpẹ́ pé wọ́n ti rí àwọn people yẹn ti pè pé wọ́n ti pè bẹ́ẹ̀ àti pé wọ́n pè ó àti pé wọ́n pè. Èwo ni kí wọ́n sọ pé wọ́n rí aṣọ níbì kan. Wọ́n ní kí ló ń jẹ́ Ashley àtàwọn kan. Wọ́n ní wọ́n rí aṣọ bàbá. Níbo ni bàbá wà? Òun ni question tó ń béèrè sí. Wọn ò tí ì mọ ibi tí bàbá wà. Àwọn yẹn náà kọ̀ pé àwọn ti rí pé kán mú 200 million wá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ pè. Can you imagine? Kí ni ká ti wá ṣe léyìí sí? Wọ́n yìí wà lẹ́nu ẹ̀. Wọ́n yìí wò pé ṣùgbọ́n 200 million náà yìí sọ sí. 200 million náà yìí sọ pé kí bàbá rọ́pò. Ẹ̀fọn wá fi béèlì bàbá rọ́pò. So information tá a gbọ́ nìyẹn. Nǹkan kan gbọ́dọ̀ ṣe bàbá yẹn. Nǹkan kan gbọ́dọ̀ ṣe Bárọ́pò. Àìjẹ́ bẹ́ẹ̀ àwọn people yẹn máa ti rògò. Wọ́n náà ti mọ àwọn tó lọ́wọ́ nù ìgbà tó tẹ̀ tí rí Ashley. Wọ́n ní ó dàbí ìpọ́wọ́ ìyábẹ̀jì àtọwọ́dá tó ṣẹ̀ṣẹ̀ bí tiẹ̀ ìyẹn Mariam. Wọ́n ní àwọn tó yìí ti rí mú Ashley náà ti rí mú pé ṣùgbọ́n wọn tí wọ́n bọ́ ṣe máa gẹ̀ẹ́tì olórí Mariam. Ṣé rí nǹkan tí wọ́n ń sọ? Ọlọ́run má jàre o. Kọ́kọ́ gbọ́dọ̀ ṣe bàbá yẹn. Wọ́n ní tán bá rí wọ́n ní kán mú wá tán bá wọ́n fún 4 hours àtowó wọ́n mú wá wọn mú wá pọ̀ máa pa. Ọlọ́run ní jẹ́ àdúrà tí gbogbo Áfíríkà máa gbà ní pé kọ́kọ́ gbọ́dọ̀ ṣe bàbá yẹn tí kọ́kọ́ gbọ́dọ̀ ṣe níbo náà fi bàbá sí tán rí aṣọ lọ́tọ̀ tán ò mọ ibi tí bàbá wà. Ìgbẹ̀yìn náà wá pè kí ó mú 200 million. Kọ́kọ́ gbọ́dọ̀ ṣe bàbá yẹn láti àná kọ́ máa tí ì rojú tu bàbá. Àníṣe náà kọ́kọ́ seize information wọn ti jẹ́ kí anybody gbọ́. Wọn ò pè wọ́n láàfin. Wọn ò dẹ̀ pé bàbá wọn ò pé anybody. Gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní sá kolóbá dé. Wọ́n ṣáà ní wọ́n ti bẹ àwọn bóyá Ògúnjayé àbí kíní pé wọ́n ní ó máa strike àwọn Ògúnjayé tán fi lọ dẹ́rù bà àwọn alàgbà yẹn. Òun gangan ni ó jẹ́ kí wọ́n rí ojútùú pé bẹ́ẹ̀ ni aṣọ tí bàbá. Wọ́n ní kábíyèsí sọ pé aṣọ tí bàbá òun wọ̀ jáde gangan ni aṣọ yẹn. Níbo náà fi bàbá sí? So ẹ̀yin èèyàn wa, wọ́n náà ti mú Ashley àti alàgbà méjì o. Bẹ̀sì kan tó pé kábíyèsí pé tó bá nífẹ̀ẹ́ bàbá ẹ̀ kó wá béèrè pé 200 million. Ọlọ́run ṣàánú fún wa. Ọlọ́run á jẹ́ kí wọ́n ṣe rere. Ọlọ́run á ṣe bàbá ní rere kan fún wọn. Wọ́n lè release ẹ̀. Wọ́n ní tán bá pe gbogbo àwọn strike káwọn gbogbo alálẹ̀ òrìṣà wọn pé kán lọ wọ́n ní alálẹ̀ ní kábíyèsí ní wọ́n máa strike káwọn pípín yẹn nìkan strike ibikíbi tí bàbá wà kán lè release bàbá yẹn torí eléyìí lágbára. Eléyìí lágbára o. Kábíyèsí ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ kábíyèsí. Torí àwọn pípín yẹn tí tán wá rùnkì sí ààfin. Ọlọ́run ló mọ nǹkan tó ń fẹ́ tó di onírun tó báyìí. Àwọn ọ̀ràn obìnrin, àwọn ọ̀ràn ìyàwó k'Ọlọ́run má jẹ́ ká ṣìṣe. Káwọn ọmọ má ṣì rìn. Àwọn ọmọ wọn mà ní ṣe ẹsẹ̀ gbé o. Obìnrin burúkú ò ní súnmọ́ wọn lórúkọ Jésù. Ọba Ọlọ́run á dájú lọ. Ẹ̀yin èèyàn mo ní sáré sọ eléyìí tá a gbọ́ fún yín
kẹ́ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá wa fẹ́ subscribe, kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí, kẹ́ bá wa ṣe àdúrà. Ìtọ́jú inú ẹni pé ká gba àdúrà kí bàbá kọ́ lè rí ilé tí bàbá rọ́pò, kí bàbá rọ́pò wá sí ilé láyọ̀ àti àlàáfíà lágbára Kristi. Ẹ ṣé gan-an, ẹ bá wa share, bá wa like, bá wa fi tó kù sí comment section. Àánú Ọlọ́run á dájú lórí wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá rọ́pò Ọlọ́run á bá wa ṣe ní rírí o.